You are watching My Naija TV. Ya wasi ali zani salli ala Muhammad Rani mishani atohiri limumajjat Allahumma salli ala Sayyidina Muhammad wa ya Rabbi salli ala Sayyidina Muhammad Ìkẹ́ Olúwa tó pé àsàlátù lọ́pọ̀. Àsàlátù yìí. Ili Zailuni Nazur Muhammad Bayuni. Ala Shamaili Zailuni Nazur Muhammad Bayuni. Ya ala Safa wal Irfani على الديار زماني على القريب زماني زلولي بآل الجيلاني يا صلاتي خادمكم يا صلاتي خادمكم من مذهبكم ناويل جواويل فائدتكم دوام بزين الجيلاني الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم النبي náà ni mo dá kọ́lẹ̀ yòǹbó rẹ̀. صلى الله عليه وسلم. Ẹ jẹ́ kí gbogbo wa kí akansára sọ́lọ́hun pé Ọlọ́hun tún sọ wá dọdún yìí pé Allahu akbaru. Allahu akbar. Àti àtàrà Ọlọ́hun akí ọ̀gá wa àgbà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn èèyàn yòóbó Ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. Lónìí tí abíọ́nsẹ́ Ọlọ́hun Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́hun ọlá Ọlọ́hun orí ajẹ́njẹ́ tán Ọlọ́hun bá wa mú bá ọ̀gá wa Ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. Àṣẹ́kùbà salatu fún Ànábì Sallallahu alayhi wa sallam. Maulana Amirul Jaysh Sheikh Yahya Salati radiyallahu ta'ala. Ọlọ́hun má ṣe bá mi kẹ́ bàbá wa. Àmín. Ya Rabbi ya Ghaffar Ighfir li abdika ya Haya Salati. Ya Rabbi ya Ghaffar. Ya Rabbi ya Ghaffar Ighfir li abdika ya Salati. Bismillah kul huwa Allah. بسم الله الرحمن الرحيم. والله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. Mo kí bàbá wa àgbà níkàlẹ̀ bàbá ara ọ̀kan mi. Salamun alaykum sunnatun nabawiyyatun. Bàbá mi Sheikh Abdullahi Ẹ̀pẹ́ṣẹ́wù. Salamun alaykum sunnatun nabawiyyatun. A'udhu billahi minash shaitanir rajim. Inni Abdullahi atani al-kitaba waja'alani nabiyyan waja'alani mubarakan aynama kuntu wa awsani bis-salati waz-zakati ma dumtu hayya. Bismillahir Rahmanir Rahim. Inni Abdullahi atani al-kitaba waja'alani nabiyyan waj'alani mubarakan aynama kuntu wa awsani bis-salati waz-zakati ma dumtu hayya. Gbogbo ẹni Ọlọ́run bá ń bẹ lára rẹ̀ kó bá ń kan sára sọ́lọ́run pé Allahu akbar. Inni Abdullahi Maulana Sheikh
Abdullahi. Inni Abdullahi Ẹ̀mí gígùn. atani al-kitab. Àtàláfíà tó nara tán ọlọ́mọba ń ṣe fún bàbá wa Akínbọ̀dé. Inni Abdullahi atani al-kitab. Àwa tá a wà ń bí àpọ̀jù àmì díẹ̀ tá a ṣeun lọ. Inni Abdullahi atani al-kitab. Ẹ̀mí gígùn àtàláfíà àtàzìkí tó nara tán yányányányányányá. Wajalani nabiyyan. Ọlọ́run mọ́sà ṣe fún bàbá. Wajalani mubarakan aynama kuntu. Ọlọ́run jẹ́ pé Ọlọ́run má gbẹ̀yìn lọ́wọ́ wa nísìn o. Wa awsani bis-salati wa zakati ma dumtu hayya. Bẹ́ẹ̀ni tí máa tọrọ fún wa tá a bá ń sọ̀rọ̀ lórí fóònù náà ni pé Ọlọ́run má ti gbẹ̀yìn lọ́wọ́ wa nísìn. atani al-kitaba. Àmì ẹ̀rí pa mi wá ó lẹ́ ń jà máa lífa. Inni Abdullahi atani al-kitaba. Ẹni akẹ́ràmọ́ ẹ di ọwọ́ báyìí ẹ di ọwọ́ báyìí. Ẹni tí ó bá ní ọwọ́ nìkan ni kó fọwọ́ tiẹ̀ lẹ̀. Allah. Bàbá ni ẹ kàn sí wọn báyìí. Pé akẹ́ràmọ́kálá ayakumullahu yé kárí bàbá pẹ́. Akramakallah. Ayakumullahu jẹ́ kárí bàbá pẹ́. Yé kárí bàbá pẹ́ o. Ó tún máa fakọ sí ni. Farabalẹ̀. Ọ̀rọ̀ ra máa mì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ńgbà tí èyí ṣe ẹni tí ara rẹ̀ gan o. Ọmọ wa fakọ sí. Ẹ wo Ṣéwù Bello bí wọ́n ti ń ṣe. Yé kárí bàbá pẹ́ o. Yé kárí bàbá pẹ́. Anakumullah. Akiramakala o jẹ́ kárí bàbá. Ó yá. Àní kárí bàbá pẹ́ jẹ́ kárí bàbá pẹ́. Anakumullah. Akiramakala o jẹ́ kárí bàbá. Ẹni àmì kò lókè. Àmín. Àwọn afáà làwọn eléyìí. Allahu. A sì rẹ́ni tẹ̀lé. Alhamdulillah. Ṣe alhamdulillah. Alhamdulillahi. Ẹ máa tuntun sí gbogbo gbà. Àmín. Àwa tá a wà lẹ́yìn yín náà ní dọ̀tí. Àmín ya Allahu. Mo kí yín púpọ̀. Mo kí sẹ́kẹ́tìrì àgbà pátápátá. Salamun alaykum sunnatun nabawiyyatun. Ẹ̀rí bí wọ́n ti fi gọ́bù sí gbogbo ẹ̀ wọ́n á ṣe pẹ́sipẹ́sì. Salamun alaykum. Ẹ tún yọ ọ́ ni ẹ tún yọ ọ́ ni. Sunnatun nabawiyyatun. Ẹ ní kako. Salamun alaykum. Ṣéwù Najimuddin mo kí yín. Sunnatun nabawiyyatun. Mo kí gbogbo àwa mission board lápapọ̀. Salamun alaykum sunnatun nabawiyyatun. Mo wá kí gbogbo àwa tá a jẹ́ kí ẹ̀sìn Ọlọ́run ó sú wa ẹ̀yin rijalullahi ẹ̀yin ọkùnrin Ọlọ́run ẹ̀yin bàbá bàbá àti gbogbo àwọn ọ̀dọ́. Salamun alaykum sunnatun nabawiyyatun. Mo kí bàbá àdínì wa ajíwa ànàfí mo kí yín púpọ̀. Mo kí àwọn jàmá wa láti ilé láti ọ̀dọ̀ bàbá wa Amirul Jaysh ní Dẹ́nró àwọn náà ń wá sàlátù yá yìí. Sunnatun nabawiyyatun. Bàbá Lukman gbogbo ntọ́lọ́ ń ṣe fún yóò ní dẹkùn òjijì. Ijabatu faridun ala kulli muslimin. Mo wá darí kíkí mi sọ́dọ̀ ẹ̀yin ìyá ó débẹ̀ ó dẹ̀rọ̀. Salamun alaykum. Bí bàbá mi ti mọ kí yín nù gbogbo ń tó tara yín jáde ẹ̀ ní masàrè wọn. Sunnatun nabawiyyatun. Ẹ̀rí àwọn ìyá mi fẹ́ sàmì àmọ́ wọ́n bísì.
sunnatun nabawiyyatun. ẹni àdúrà rẹ̀ ó tètè gbà lónìí àtọkùnrin wa àtobìnrin wa òun lẹ́ni tí àmì rẹ̀ ju tẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ. salamun alaykum sunnatun nabawiyyatun. mo kí gbogbo wa ọ̀la ló yẹ kí n wá Ayakumullahu. àmọ́ gbogbo òwòyí ijọ́ mélòó kan ìsìn ní nàìjíríà mo ṣẹ̀ṣẹ̀ dé Allah. lálẹ́ ànámọ́júmọ́ òní ni. Ayakumullahu. bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin ẹ pé ṣéwù. Allahu yasir. wọ́n a máa ṣe ọdún wọn lọ́dọọdún. Allah. àwọn lọ́ba kọ̀ọ̀kànlá lọ́dún kọ̀ọ̀kànlá Allah. lóṣù kọ̀ọ̀kànlá Allahu akbar. lọ́jọ́ kọ̀ọ̀kànlá Allah. láago mọ́kànlá. Allahu akbar. ọdọọdún ni wọ́n a máa ṣe. èmi wá ní bàbá ni wọ́n á ṣe wá sí ń bẹ̀ lọ́la. Allahu yasimuka minan nasi. kọ́lọ̀ ń wọlá ìjókòólẹ̀ wa tòní náà ọlọ́run má jẹ́ n sì wí. Àmín ya Allah. ọlọ́run má jẹ́ n sì sọ. Àmín ya Allah. ọlọ́run má jẹ́ wọ́n wá sí mi gbọ́. Àmín ya Allah. àmọ́ ńgbà tó jẹ́ pé Jamali àjọ níní Allah. bàbá wa wọ́n ní kinní yìí kinní ẹni ní ajiwa Bello gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ rẹ̀ ayẹni là á máa fi lù. Allah. Jamaliya àjọ níní nígbà tó bá wù mí mo lè wọlé Ayakumullahu. lójú ń wọlé bí mo ti wọlé lónìí. Allah. ọlọ́run wọlé àjòkólẹ̀ yìí náà bàbá wa ọba ìlú Ìlọrin ọlọ́run jẹ́ wọ́n lu àga náà pẹ́. Àmín ya Allah. àwa wà lónìí ọjọ́ bí ó ń ṣe ọlọ́run Sallallahu alayhi wa sallam. ẹ dákun torí ọlọ́run ẹni ìsàsàlátù rẹ̀ bá pọ̀jù lónìí Sallallahu alayhi wa sallam. òun lọ́lọ́run ọba yóò fi ń tẹ́ ń fẹ́lẹ́ lọ́wọ́ kó tó dìde lónìí. Sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ ọba yóò bó ń ṣe ọlọ́run Allahu alayhi wa sallam. tápẹ́ lónìí ni wọ́n bí ó ń ṣe ọlọ́run Muhammadu. Allahu alayhi wa sallam. bá nábì ti fẹ́ràn wa tó náà lẹ́yìn ń bọ́ rẹ̀ jákujáku. Ya man arafta Muhammadan bi kamalihi. Allah ya Rasulallah kun tarajana. Allahu alayhi wa sallam. Allah Allah. ya Rasulallah kun tarajana wa kunta bina ولم تكن جافيا وكنت بنا بارا ولم تكن جافيا وكنت رئيما هاديا ومعلما isin dako anabi ẹ si yombo rẹ. ليبكي عليك اليوم ما كان باكيا ليبكي عليك اليوم ما كان باكيا لبيك رسول الله ما كان باقيا فلا تسقبرا ẹni tí ó sọ yìí rẹ kálẹ̀kálẹ̀ ni ó mọ̀ bá yorùbá ànábì. زاوية جزا الله عنا كل خير محمد وقد كان هاديا وقد كان هاديا وقت هذا العبد حين تخلص وفاك من الأغيار والحب أخلص وذاك بحبي للأمين وذكره وقد أجل الوحشون ممن تربص àwọn kan ní kásásálátù fọ́nsẹ̀ ọlọ́run. sallallahu alayhi wa sallam. wọ́n ní bídíà ni. sallallahu alayhi wa sallam. àwọn kan ní
bá a bá ń sọjọ́ bí anabi wọn làwọn wọ̀ náà ẹ dákun anabi náà ni mo dákọ. wa kunta ra'iman. anabi muhammadu. hadiyan. anabi ní. sallallahu alayhi wa sallam. bashiru wala tunafiru. sallallahu alayhi wa sallam. ẹ fún àwọn àjọ mi ẹ fún wọn ní ìròdùnú ni ẹ máa fún àwọn èèyàn ẹ má le koko máwọn èèyàn gbogbo onísùnà tí ń bá le koko máwọn èèyàn òun gan ni ọ̀dá. wa kunta ra'iman hadiyan wa mu'alliman. ọmọ mìíràn tí ó ṣe ọlọ́run. sallallahu alayhi wa sallam. anabi fẹ́ràn wa púpọ̀. sallallahu alayhi wa sallam. ẹ wà anabi tó fẹ́ràn wa. kunta ra'iman hadiyan wa mu'alliman. wá sí mi táàfin nífẹ̀ẹ́ ó ṣe ọlọ́run ju gbogbo nǹkan lọ. sallallahu alayhi wa sallam. níjọ́ tó kọ̀ọ̀la tí wọ́n fẹ́ kú. sallallahu alayhi wa sallam. tó kọ̀ọ̀la tá nàbí fẹ́ kú. sallallahu alayhi wa sallam. ó jẹ́ àyájọ́ ọjọ́ sunday yìí. Allahu alayhi wa sallam. torí monday ni wọ́n kú. Allahu alayhi wa sallam. monday la bí wọn. Allahu alayhi wa sallam. monday ni wọ́n rán wọn níṣẹ́. sallallahu alayhi wa sallam. monday náà ni wọ́n padà sọ́dọ̀ ọlọ́run. wa kunta ra'iman hadiyan wa mu'alliman liyabki alayhi kaliyawma ma kana baqiya. àwọn sàábé wa ń sunkún. Allahu alayhi. ó ń ṣe ọlọ́run anabi tèmi anabi tìyẹ. sallallahu alayhi wa sallam. dákun tó bá fẹ́ kúnmọ́ láyé rẹ̀ yorùbá anabi náà kọ́ halẹ̀. fidan li rasulillahi ummi wa khalati. ọkọ̀ látà anabi fẹ́ kú. sallallahu alayhi wa sallam. wọ́n wá ń dákú. wọn ò lè jáde sínú mọ́ṣáláṣí. Allahu alayhi wa sallam. gbogbo àwọn sàábé wọ́n wá sunkún ní kíkankíkan pọ́ńsì ọlọ́run fẹ́ fi wálẹ̀ lọ. wọ́n sunkún ẹkún náà pọ̀. pa anabi fẹ́ kú. sallallahu alayhi wa sallam. anabi ń rí sakaratul maut. anabi wa ń gbọ́ ẹkún àwọn sàábé. wa kunta ra'iman hadiyan wa mu'alliman. liyabki alayka al-yawma ma kana baqiya. liyabki alayka al-yawma ma kana baqiya. anabi wa ń gbọ́ ẹkún àwọn sàábé ní kíkankíkan. anabi wa sọ fún ìyá ńlá wa Aisha. Allahu ta'ala anha. àwọn wo ni sunkún bẹ́ẹ̀ yẹn gbogbo ẹni tí ó bá fẹ́ sunkún ayé tí ó sì fẹ́ káwọ́ rojọ́ sunkún níjọ́ àlìkìyámà kó dákun kó dá kẹ́sẹ̀ ẹjú méjì torí ọlọ́run kábọ̀ wo sí ọlọ́run kábọ̀rọ̀ alukur'ani. walau kanati dunya tadumu li'ali'an. anabi wa láwọn wo ni sunkún. Allahu alayhi wa sallam. Aisha wa ń sọ fún wọn wípé àwọn ọ̀rẹ́ yín náà ni àwọn sàábé yín náà ni. anabi ni ara ni ò sì lè dìde. Allahu alayhi wa sallam. wọ́n wá rọ́jú dìde. Allahu alayhi wa sallam. nígbà tí wọ́n dìde wọ́n wá lọ bá wọn nínú mọ́ṣáláṣí. anabi wá jókòó lórí mímbàrí. Allahu alayhi wa sallam. àwọn sàábé wa ń sun ẹkún. kunta ra'iman hadiyan wa mu'alliman. wọ́n sunkún débi kan anabi ní ẹ dákẹ́ torí ọlọ́run. kunta ra'iman hadiyan wa mu'alliman. ngbà wá sàábé dákẹ́ anabi ní ó dáa sallallahu alayhi wa sallam. kí ẹrú wọ́n béèrè lọ́wọ́ ẹrú wípé kó ṣẹ̀ṣà nínú lẹ́lẹ̀ ayé tá a wà ń bẹ̀ yìí àti ọ̀dọ̀ ọlọ́run. anabi wa ń sọ fún wọn. Allahu alayhi wa sallam. àmọ́ ẹrú ti ṣẹ̀ṣà òkè o. ẹ gbọ́
wíwí tí anabi wí gbogbo àwọn sàábẹ́ ò gbọ́ yé ẹlòmíì náà ò gbọ́ yé ntí mo wí wọn. wọ́n ní kẹ́rù ó sẹ̀sà sáyé yìí lọ dáa ni àbọ̀hún. anabi ní ẹ wá ń sunkún fa laysa al-mawhidu hahuna laysa al-mawhidu hahuna bal innama al-mawhidu gadan. kìí sí ayé yìí láti jọ máa bẹ lọ gbére ibi tá a ti jọ wọn iṣẹ́ wa ibẹ̀ lèmi ti ń wò ó bó ń ṣe ọlọ́run ti wí bẹ́ẹ̀ Abubakar nìkan ló gbọ́ yé Abubakar bá tún bẹ̀rẹ̀ ẹkún ní kíkan ní sun ẹkún ó bá súnmọ́ ànábì. Allahu alayhi wa sallam. ń gbọ́ ànábì jìgìjìgì. kunta rahiman hadiyan wa mualliman. àwọn sàábẹ́ wọ́n ní rẹ̀ Abubakar lóòótọ́ la ànábì fẹ́ràn rẹ̀ àmọ́ má tó dá wàhálà mi lẹ̀. kunta rahiman hadiyan wa mualliman. lẹ́ẹ̀kan náà ó ṣe ọlọ́run ní ẹ̀fọ́ rẹ̀ mílẹ̀ ẹjọ́ ṣe bí ti ń ṣe yìí. gbogbo yín tẹ́ jókòó yìí tẹ́ jẹ́ sàábẹ̀ mi yìí gbogbo ń tẹ́ ṣe fún mi èmi ànábì ti pé ìwọ rẹ̀ fún yín kí n tó fẹ́ máa lọ yìí. ìwọ ẹni tí mi ò tí ì rí pé òun ni ìwọ ọ̀rẹ́ mi yìí Abubakar. walau kanati dunya tadumu li'aliha. ànábì láwọn àwọn wa bẹ ọlọ́run pé ọlọ́run ìwọ Abubakar tí mi ò tí ì rí fún wọn yìí mo bẹ̀rẹ̀ ọlọ́run bá ń fún wọn kún tó kú láyé. law kanati dunya tadumu li'aliha. bá ànábì ti wí bẹ́ẹ̀ tán ànábì bá wa sọ fáwọn sàábẹ́ wípé ìmísí àwọn ọmọ ìyá mi mo ti mísí àwọn ọmọ ìyá mi already. ẹ̀gbọ́n táwọn sàábẹ́ wí. wọ́n ní ya Rasulallah alasna ikhwanakum sáwé sọmọ ìyá yín ni. Ànábì ní sallallahu alayhi wa sallam. lastum bi ikhwani ẹ̀yin sọmọ ìyá mi o antum sahabi ọ̀rẹ́ mi lẹ́yìn ayọ̀ mi lẹ́yìn àwọn ọmọ ìyá mi tí mo ní mò ń miss òun làwọn tó ṣe wípé àwọn ò tí ì dé wọn ò sì tí ì fojú rí mi àmọ́ wọ́n máa gbọ́rọ̀ mi wọ́n máa gbọ́ ohun tí mo sọ wọ́n máa ka ohun tí mo sọ wọ́n sì máa fẹ́ràn mi bíi pé wọ́n rí mi lójú báyìí fètèètè òun làwọn tání òun náà lè mi òun náà ní ìwọ náà mọ̀ wá ní yorùbá ànábì tá ànábì lòun mí sí wa yìí. law kanati dunya tadumu li'aliha. lakana rasulallahi hayyan wa baqiya. lakana rasulallahi hayyan wa baqiya. káwa láwa tá ànábì ti mí sí kan tó kú. Allahu alayhi wa àwa àwọn náà ní ká yòbó ànábì lára àmúra bí yòbó yìí. khalila yahuja. lónìí tí wọ́n bí ànábì Muhammad. bilmuwasabi wasila. Muhammadun Rasulullahi. Allahu alayhi wa sallam. Muhammadun Rasulullah. والذين معه أشداء على الكفار رحماء بينهم جمالي لا ويماك سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب سراء ليغيظ بهم الكفار. وعد الله الذين آمنوا وعملوا الصالحات مغفرة وأجرا
Ayakumullah. inna Allaha wa malaikatahu wa malaikatahu yusalluna ala nabi. Sallallahu alayhi wa sallam. àwọn tí wọ́n ń bẹ wájú yìí nìkan ni wọ́n yóò bó sọ̀rọ̀. pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ayakumullah. wa malaikatahu yusalluna ala nabiyyi. Sallallahu alayhi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima. Inna Allah. ọlọ́run ní dájú èmi ọlọ́run. Inna Allah. bí mo ti tó láàfin mi tí ń jẹ́ jabaru tí ń jẹ́ gbogbo nǹkan láàfin mi àtẹ̀mí àtàwọn màláìka à ń tọrọ gẹ̀ fún tani fún sẹ́lá Muhammadu. وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا sọ̀rọ̀ Abubakar. صلوا عليه وسلموا تسليما. Muhammadu. الله عليه وسلم. anabi táwọn ẹbí wọ́n ṣe mítìnì lérí wọn jọ kan. الله عليه وسلم. wọ́n ní máa pẹ́ ń Kaaba púpọ̀. الله عليه وسلم. wọ́n ṣe mítìnì lórí wọn. wọ́n ló ń ṣe ọlọ́run a máa pẹ́ lérí sùjúdù. bí wọ́n bá ferí kanlẹ̀ fọ́ba mi fọ́ba rẹ̀. wọ́n lọ nàbí a máa ferí kanlẹ̀ púpọ̀. الله عليه وسلم. àwọn ẹbí wa ṣe mítìnì lérí wọn. wọ́n ní bí n bá tó bá ti àsìkò tó bá ferí kanlẹ̀ wọn ẹja hàn lè mọ̀. ó ń ṣe ọlọ́run. إن الله ọ̀rẹ́ tèmi ọ̀rẹ́ tiẹ̀. وملائكته anabi ń bẹ lérí sùjúdù. الله عليه وسلم. àwọn ẹbí wọn wá lọ torí ń ṣe ọlọ́run wọn lọ pa ẹran. wọ́n pa ẹran náà tán. wọ́n wá níta lé lérí ibú nú àwọn tó ya wèrè tẹ́rì rẹ̀ burú tẹ́rì ibú rẹ̀ gbẹ́ni tó gbé pílò. صلوا على النبي. farabalẹ̀ sórí ibú ẹlòmíì gbẹ́ni ó gbé pílò. Allah orí ibú ẹlòmíì kódà ó wọ agbádá ó dé fìlà. الله. orí ibú ẹlòmíì ibi tó ti mọ̀ pé lórí ibú ni ọ́ òun ni tọ́ da tọ́ máa fẹnu bàjẹ́ o. الله يا bọ́ọ̀ bá ti ń fẹnu bá ń tọ́ da jẹ́ olórí ibú ni ọ́ wọ́n wulẹ̀ jẹ́ kí wọ́n sọ bí a máa sọ fún ọ. bọ́ọ̀ bá ti jẹ́ tọ́ bá ti jẹ́ ni tó ṣe pé ń tọ́ ga ọ̀fẹ́ kọ́ wálẹ̀ ni nàmbà wà olórí ibú ayé ni ọ́. الله. ilaha illallah. ń tó dùn ìwọ fẹ́ kó túká nàmbà wà olórí ibú ayé ni ọ́. àwọn tí ń dá fún ó fẹ́ kí wọ́n wálẹ̀ kò sírú rẹ̀ nínú wà nábì. إن الله وملائكته يصلون على النبي. wọ́n pa ẹran wọ́n ní ta ló lórí ibú inú àwọn tí ó lọ bá wa tú ìfun ẹran sí i lórí. ó tún bá wa náwó ó lóun lè ṣe wàhálà àmọ́ òun náà pọ̀ lẹ́nu rẹ̀. wọ́n wá gbé ìfun ẹran fún anabi ń bẹ lérí sùjúdù tí wọ́n ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar. الله. wala hawla wala quwwata illa billah ilahali. ó sì rántí pé èyí tó farabalẹ̀ Subhanallahi. ó sì rántí pé wí kan tó ní wí mi mọ́. Subhanallahi. ọ̀ngara sọ́lọ́hún wọ́n ní o dákọ̀ ọlọ́hún ọ̀wá ń fọ́nbù. Walhamdulillah. ta ló lè fọwọ́ sọ̀yà pé wọ́n sọ alẹ́ lónìí. Walhamdulillah. àwọn kan kú lọ́wọ́ báyìí Walhamdulillah. wọ́n ń gbé àwọn kan sínú kòtò lọ́wọ́ báyìí Walhamdulillah. ayé àwọn kan ń bàjẹ́ lọ́wọ́ báyìí Walhamdulillah. àwọn kan ń bẹ nínú àhámọ́ báyìí Walhamdulillah. àwọn kan wọ́n ṣẹ̀ṣẹ̀ ń pàdé àgbákò lọ́wọ́lọ́wọ́ ni. Wala. La ilaha illallah Allahu akbar. ولا حول ولا
Akínbọ̀dé ẹ̀rí báwọn ọmọ mi ti ń sọ̀hún ohun fẹ́lẹ́fẹ́lẹ́. wala hawla wala quwwata. Ànábì tí ń wí inú ni ibi ànábì tí ń pè Ọlọ́run tí ń dákọ̀ Ọlọ́run pé subhanaka ma abadnaka aka ibadika ya mabudu subhanaka ma abadnaka aka shukrika ya mashkuru wahidun la min qillati mahbudun la min illati subhana 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 subhanaka ya sahibal izzati wal jabaruti subhanaka ya sahibal mulki wal malakuti subhanaka ya ma katabta al mauti ala al khalaiqi wala tamutu subhanaka ya mali himmati yunus fi batil al hutti wa abazatina mulati bi qudratika min al junud kasara solo isa bin nati wa kasara solo kasara solo muhammadu wa abazati muhammad subhanaka subhanaka ma adama sha ibi ànábì ti wí débẹ̀ ó tún bàbá gbé ìfún ẹran ó bá túlé wọn lérí. Allahu alayhi wa sallam. ara wa ní ó ṣe Ọlọ́run wọn ò lè gbérí dìde. Sallallahu alayka. inú wọn wá ń dùn wọn wá ń rẹ́rìn wọn wá ń sara wọn lọ́wọ́ ó ṣeun Utuba. Sallallahu alayka. akónira bá nàbì lónìí. Nayyiratu wa sallamat. bàbá wa Akínbọ̀dé gbogbo ń tó tara yín ẹ pèsè o. Sallallahu alayka nayyiratu wa sallamat. n tó dáa ni bàbá máa fẹ́ rí ọmọ ọlọ́mọ tí ń ṣe dáadáa. Sallallahu alayka nayyiratu wa sallamat. dandan ni kí n tó dáa kó jáde látara bàbá tí gbogbo ayé náà sì máa mọ̀. Sallallahu alayka nayyiratu wa sallamat. gbogbo wa fa tó ga tán táwọn ọmọlẹ́yìn kan tí wọ́n ń ṣe dáadáa tí wọ́n ń ṣe rere tó wá ń fẹnu bà tí wọ́n jẹ́ tó fẹ́ kí wọ́n hàn àwọn ọmọ tiẹ̀ náà wọ́n padà parẹ́ máyé lánìí. Ya rahmatan mu'istamina rahmani. àfọmọ́ mi tá ń pè lẹ́ni Ọlọ́run lẹ̀ yìí bàbá àgbákùn èèyàn ni Yorùbá àtijọ́ ṣe wàhálà pẹ̀lú àwọn ọmọ yìí káàkiri nísìn kóore Ọlọ́run kan wá dé kí n wá tẹ̀ mọ́lẹ̀ kí n wá láwọn ọmọ mi nìkan ní fún àwọn àfáà kan bẹ bẹ́ẹ̀ wọ́n bá fún wọn ní ìrẹsì nínú Ramadana ìrẹsì wọn sì tún bu títí dọdún mi mísánẹ́sì ni wọ́n máa sọ̀rọ̀ jágójágó báyìí. Salati alayka. máa wá ṣe bíi tata káàkiri kí ló kàn wá pẹ̀lú tata. Salati alayka. wọ́n fún ọ lóúnjẹ kó fáwọn ọmọ tí ń tẹ̀lé ọ lẹ́yìn mílíkì nínú Ramadan mílíkì ó sì expire kó tó dọdún tí ń bọ̀. Salati alayka nayyiratu wa sallamat. mi ò ṣeré o bó ti ní mo ń sọ yẹn o billahi ilazi la ilaha àwọn tẹ́ ń rò pa àfáà ni wọ́n o mo súnmọ́ ìkọ̀ọ̀kan nú àwọn ọmọ wọn bí oríire bá dé tí wọ́n ní kí wọ́n wá lọ sí Amẹ́ríkà kí wọ́n wá lọ sí London àwọn ọmọ tí wọ́n jọ ń ṣe wàhálà káàkiri wọn wà ní fún wọn wọ́n wà ní káwọn ọmọ tó bí yóò ní kí wọ́n lọ ṣe passport wa. Salati alayka. ó wá lóun ó jèrè àwọn ọmọ tiẹ̀ náà. Nayyiratu wa sallamat. èyí tá mi rù Jésù ṣe tó bá mọ̀ pé yóò yà ní ṣe kò tún ní múra sí lérí tèmi. Salati alayka. gbogbo ẹnu mo fi wí kò tí ì sáfà tó dàbí ẹ níbi àníyàn. Nayyiratu wa sallamat. kò pé àfọmọ mi bí mo ti jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ tó damu shakik láàrin èmi àti Mọ̀ládà Amirul Jaysh. àwa tá a jẹ́ bí tá a gbọ́dọ̀ wọ́n pọ̀ tèmi ṣe yàtọ̀. njọ́ tí sì ń bẹ láyé àwọn kan sọ pé ń lo kádàrá àwọn ni ń lo kádàrá wa ni njọ́ tó ti wá kú sẹ́ẹ̀rí kádàrá náà lò títí dì sí. La ilaha illallah. Salati alayka nayyiratu wa sallamat. Ya rahmatan. bàbá wa Akínbọ̀dé ò rí bẹ́ẹ̀ ó bí bàbá bá rí kinní kan. Inni Abdullahi. bí bàbá bá rí kinní kan tí mo bá ṣe tó bá dùn mọ́ wọn wọ́n wá pè mí wọ́n ní fi wákàtí kan ṣàdúà kì í ṣeun ó ṣàdúà
bí bàbá bá rí ọ̀nà kan téèyàn ti lè jẹun àbọ̀ ni ọ̀ya ọ̀tẹ́ ìwọ ni ọlọ́bẹ̀ èmi náà sì lọ farabalẹ̀ èmi náà sì lọ gbàgbẹ̀mù sápò ayakumullahu. mi lọ gbàgbẹ̀mù sápò àpò mi ó wá wí mọ́ wá bọ̀ báyìí wọ́n rán mi lọ bìkan jọ kan àwọn olówó ni wọ́n sùn lọ síbẹ̀ fatamim. ìwọ̀n dún bí rẹ̀. sọ̀ni alákàlà kí wọ́n sara. bẹ́ẹ̀ bá rẹni tí ó sọ̀rọ̀ fún yóò máa dún ni fatamim. tí ó sì máa gba dúdú. sọ̀ni alákàlà kí wọ́n sara. ẹ ò gbà táwọn ọmọ yìí jáde sí débì kan ẹ rí i pé wọ́n fẹ́ máa hangi fatamim. nẹ́tíwọ̀kì wọ́n fẹ́ máa síìsì. fatamim. Amiru Jesse parí gbogbo ẹ̀fẹ́ mi ni kó tó lọ. sọ̀ni alákàlà kí wọ́n sara. budu alakayiri. innal kayira yanimon. bẹ́ẹ̀ tí ń ṣe ni ò jẹ́ kí ipa ọ̀tá ọ̀ka yín gbogbo àwọn tẹ́ ń pè láàfà ńláńlá tẹ́ ń pè wọn ni irọ́ gbogbo ẹ̀ fíìmù lásán láyé kò sí farabalẹ̀ jẹ́ntẹ́wù ayakumullah. kò sí champion láyé current champion lọ́wọ́ Allah. kò sí champion láyé current champion lọ́wọ́ kọ́ ọmọ mi ń dèdè kun rẹ̀ rírì ọ̀dà ọwọ́ àwà nípò kan wà ń gapá tísàárè lè bẹ́ǹchì rẹ̀ ń jọ kan. Allah. ẹ ra àwọn tísàárè ti bẹ́ǹchì wọn ni nínú àwọn tísàárè bẹ́ǹchì wọn ni bàbá mi wà. Allahu ta'ala anhu. àwọn tísàárè ò sì bẹ́ǹchì wọn tó yẹ pé ọ̀rọ̀ ẹnu kó bá wọn ayé sì bẹ́ǹchì wọn wọn ò gbọ́ wọn mọ́. Allahu akbar. ó sì yẹ káwọn àfọ òronú pé ṣé báwọn ti ń lo ayé lónìí táyé hélì àwọn lónìí sáwọn ọmọ àwọn ó lò bẹ́ẹ̀. Allah. kí o kú máa gbọ́ òun mo tún ní wàásì kan kí n tó máa lọ lọ́rí. Ayakumullah. mo fi ní ilé mi ní Jamali. Ayakumullah. bàbá wa ní àníyàn púpọ̀ àníyàn tí wọ́n ní ní yàdùn ọmọ àgbà Allah. wọ́n sì ń yọ gbogbo ẹ̀ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ìjọ tẹ́ ẹ bá ṣàgbákò oríire tán yán kó dá wọn mọ̀ púpọ̀ jamalu shakili. torí wọ́n sì abíadíẹ̀ hàn mí Ayakumullah. wọ́n sì hàn mí díẹ̀ mo ní àṣẹ ń táwọn àgbàlagbà jòkó lé ní alukurani náà sì ni alukurani náà ni ìwọ máa bínú orí ọmọ ọlọ́mọ ọlọ́run ò sì ní sóore fọmọ tiẹ̀ náà máa pọ̀ ọmọ ọlọ́mọ lẹ́kún máa ṣe jàmbá àní sọ fún ní kàkó máa ṣe kà máa ṣe kà ọ́ ṣàgbákò anabi ò wá lè gbé dídìde sallallahu alayhi wa sallam. Fatima wá dé Fatima wá rí bá ti ṣe bàbá rẹ̀ ìwọ̀n sunkún Fatima ló wá fomi sí wọn lórí Fatima wá fẹ́ máa ṣépè ó ṣe ọlọ́run ní máa ṣépè wọn ò mọ̀ ní gbólóhùn tó jáde lẹ́nu ànábì ó ní wọn ò mọ̀ ní tí wọ́n bá mọ̀ pé táwọn ṣe yìí ọ̀dà wọn ò ní ṣe àmọ́ èrè ọlọ́run mo bẹ ọlọ́run kọ́ lọ́n bá mi fi wọ́n mọ̀nà. sallallahu alayhi wa sallam. ẹ wo ìwà ṣerú ẹni bẹ́ẹ̀ wọ́n ní ká má sàṣàlátù fún. Allahu alayhi wa sallam. ṣerú ẹni bẹ́ẹ̀ ni wọ́n ní ká má sọjọ́ òbí rẹ̀. kúlù ìmáàmù Málìkì àwọn ni wọ́n wí bẹ́ẹ̀ wọ́n ní kúlù yukhas minhu fayuraddu illa sahibu hadha ad-darih kúlù yukhas minhu fayuraddu. àfa mi ò fọwọ́ mú titi ẹ̀ mọ́ sí àbí tiẹ̀ ni àwa náà fọwọ́ mu tiwa ni má hànà lé wa wọ́ kí ni tó ń hànà fún wa bàbá ṣe lè yà á wọ̀ ná bàbá ṣe tó ń wá wọ̀ ná bàbá ṣe lè yà á wọ̀ ná bàbá rẹ lónìí náà ni. àbí ìyálà ya bàbá ńlá bàbá kú bàbá rẹ lónìí náà ni. o sì wá mú súnà kankan kí ló kàn wá pẹ̀lú gbogbo wèrè yìí tó ń ṣe o. lọ́kà ẹ̀dá tí ń dùn nìyẹn. wá àṣìtì tó báwọn náà. ayakumullah. àṣàlátù ni ẹ fi bàndé ìrànà kó lé ẹni inú rẹ̀ bá dùn lónìí inú rẹ̀ ó máa dùn lọ ní. ẹ láwọn èèyàn ti sàmì jákujáku. àmín Allah. alẹ́ ni inú rẹ̀ bá dùn lónìí inú rẹ̀ ó máa dùn lọ láéláé. àmín. tiẹ̀ pẹ́yìn bí ọba ti ju méjì lọ kó lè gé mọ́sá kí láǹfààní èrò tó pọ̀ tánìyàn ọ̀dà. èrò wa pọ̀ nbì kan fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ gbogbo ẹran elékuru sí ni wọ́n. bàbá ju méjì lọ àní ká ti wí nǹkan kọ́lọ́hún sì gbọ́ lẹ́ẹ̀kan náà irú èyí tọ́lọ́hún fi sáhàn bàbá mi Akínbọ̀dé. lọ́wọ́ ẹ̀ tọ̀ ṣéwù. ṣéwù tẹ̀ ń ṣe wọ́n yín fáibrétì púpọ̀ ṣéé. ṣéwù. ẹjọ́ kí ni ẹjọ́ kí. ṣéwù. ṣé bẹ́ẹ̀ ni kí bàbá náà kí. ṣéwù.
àwọn ànábì Ọlọ́run wọ́n ṣe pẹlẹbẹ àmọ́ kìí ṣe irú pẹlẹbẹ tí Ṣéhù Bello nǹkan bẹ́ẹ̀ tó bù háyà kí ogun yìí wọ́n máa gbọ́ òun ẹni bá wà máa pa ànábì lè ṣe ànábì ju gbogbo nǹkan lọ. Allahu alayhi wa sallam. dìde sókè láàrin ìṣẹ́jú kan. qiyaman wa qu'udan wa ala junubin. kó o tó wí yìí o ìsàsàlátù ànábì tá a fẹ́ sin nísìn. Allahu alayhi wa sallam. ẹ̀mẹ́ta ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ayò kó wá halẹ̀ kí tẹ́ǹtì yìí fẹ́ sí yorùbá ànábì lẹ́mẹ́ta. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam tasliman. Allahumma salli ala sayyidina Muhammad wa ya rabbi salli ala sayyidina Muhammad. Allahumma salli ala sayyidina Muhammad wa ya rabbi salli ala sayyidina Muhammad. Ànábì ní bẹ́ẹ̀ bá ṣàṣàlátù kan fún gbogbo mẹ́wàá yòókù Ọlọ́run ó dá padà fún ẹni tó ṣe. yà wá sí alẹ́ sani sọ́lì àlà Muhammad. Tọ́hání mi ṣáni àtọ̀hìrìlì mumajjad. Allahumma salli ala sayyidina Muhammad wa ya rabbi salli ala sayyidina Muhammad. Ìkẹ́ Olúwa tó pé o. Ìkẹ́ Olúwa tó pé. Àsàlátù lọ́pọ̀lọpọ̀. Ìkẹ́ Olúwa tó pé o. Oríjì lọ́pọ̀lọpọ̀. Ó lọ bá Ànábì Muhammad. Ànábì Muhammad Rasulullahi. Olúwa tó pé. Àsàlátù lọ́pọ̀lọpọ̀. Màkàsásà. Olúwa tó pé. Àsàlátù lọ́pọ̀lọpọ̀. Gbọ̀lọ̀bá Ànábì Muhammadu, Ànábì Muhammadu Rasulullah. Muhammadu Rasulullah. Ya shugabana. Nǹkan tẹ́yìn ọmọ wí ni pé ya shugabana. Ya shugabana. Ya shugabana. Ya shugabana. Muhammadu Rasulullah. Ya shugabana. Muhammadu Rasulullah. Ya shugabana. Muhammadu Rasulullah. Ya shugabana. Èyí tí ó jọ kan sára sànàbì dáadáa lónìí. Sallallahu alayhi wa sallam. Àwọn kan lájọ ṣe lọ́dún tó lọ wọn ò sí láyé má lónìí. Ọlọ́run ní kí wọ́n máa ṣẹ́kù. Bá a tún ti wá ń ṣe tòní tá a tún ṣe tọ̀la náà. Àwọn kan kò tún ní bá wọn láyé lọ́dún tí ń bọ̀. sallallahu alayhi wa sallam. Àtàmáyùnù àsìná àdìkírì ìmọ̀ mẹ́sọ̀tún máa mẹ́sọ̀sì tí igi àtẹwé ti ń bẹ nínú gbóhùn mẹ́sọ̀tún mẹ́sọ̀sì ní òjẹ́ kíkí ó tán nínú ogún àtẹwé. sallallahu alayhi wa sallam. Ìwọ náà mẹ́sọ̀tún fún ṣe Ọlọ́run kó o tún lè dọdún tí ń bọ̀ kó o tún lè ṣàìmọye ọdún láyé. La ilaha illallah Muhammadu Rasulullah. La ilaha illallah. Muhammadu Rasulullah. La ilaha illallah Muhammadu Rasulullah. La ilaha illallah. Muhammadu Rasulullah. La ilaha Muhammadu Rasulullah. La ilaha illallah. Muhammadu Rasulullah. La ilaha illallah Muhammadu Rasulullah. La ilaha illallah. Muhammadu Rasulullah. La ilaha illallah Muhammadu Rasulullah. La ilaha illallah. Muhammadu Rasulullah. La ilaha illallah Muhammadu Rasulullah. La ilaha illallah. Muhammadu Rasulullah. La ilaha illallah Muhammadu Rasulullah. La ilaha illallah Muhammadu Habibullah. La ilaha illallah. Muhammadu Rasulullah. La ilaha illallah. Muhammadu Rasulullah.
Muhammadu Rasulullah. bẹ́yà bá nífẹ̀ẹ́ Muhammad. Muhammad o. ó fẹ́ kọ́lé yóò rí kọ́. bíi tilé bàbá wa Sheikhu Abdullahi. bẹ́yà bá bínú Muhammad abẹ́ bíríjì ni ó máa gbé. La ilaha illallah Muhammadu Rasulullah. La ilaha illallah Muhammadu Rasulullah. bẹ́yà fẹ́ràn Muhammad oúnjẹ gidi ni ó máa jẹ. ẹni bá ń bínú Muhammad ipa fùfú ni ó jẹ kú. La ilaha illallah Muhammadu Rasulullah. La ilaha illallah Muhammadu Rasulullah. ó ní bẹ́yà bá nífẹ̀ẹ́ Muhammad. oúnjẹ gidi ni ó máa jẹ. bí à ń jẹ chicken bí à ń jẹ saladi. oúnjẹ gidi ni ó máa jẹ. bí à ń jẹ shawama bí à ń jẹ barbecue. oúnjẹ gidi ni ó máa jẹ. bí à ń jẹ dúfẹ́ bí à ń jẹ oúnjẹ gidi ni ó máa jẹ. bẹ́ẹ̀ bá bínú Muhammad èèpà fùfú ni ó jẹ kú. La ilaha illallah Muhammadu Rasulullah. La ilaha sọ́túnkù ni. Muhammadu. bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ Muhammad aṣọ gidi ni ó máa wọ̀. bẹ́ẹ̀ bá bínú Muhammad ìgara ni ó wọ̀ kú. La ilaha illallah Muhammadu Rasulullah. ó dára parí ẹ̀ wípé la ilaha illallah. 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 Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run jẹ́ mi ó sọ̀pọ̀ ọdún láyé. Ọlọ́run jẹ́ mi ó sì ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. má jẹ́ wọ́n fi kúlú aláwò ránṣẹ́ sí mi àtọmọ àtaya mi lọ́dún má jẹ́ ká fi kúlú aláwò ránṣẹ́ sí mi àtẹ̀mí àtaya mi àti gbogbo tí mo bí. ọlá àmì. ọlá àmínà. ọlá àmì. ọlá àmínà ẹ jẹ́ sàmì kó lókè dáadáa. ẹ ṣe àmì dáadáa. ẹ jẹ́ sàmì lẹ́lẹ̀kẹ̀ ìta kó hó dáadáa. ẹ bá ń gbé koto tó fẹ́. àwọn baba ní kẹ́ gbé koto tó fẹ́ wá. bàbá wa sọ lẹ́ẹ̀kan. àwọn baba wa sọ lẹ́ẹ̀kan. wọ́n ní kọ́mọ́dà bíi pé àwọn èèyàn ní à ń gbowó ń jà mọ́lẹ̀ à ń gbowó ń jà mọ́lẹ̀ ẹ̀yẹ máa gbòsì bí tẹ́ ẹ bá wà. ẹ̀yẹ máa gbòsì ẹ má gbowó àdúrà. wà á dùn àkọ́ owó tí kìí so wà á dùn à owó tí ẹ̀sìn ọlọ́run owó mọ́ṣáláṣí tẹ̀sìn ọlọ́run ó máa fi gòkè sí láàyè tá a wà yìí ni ọlọ́run bá lọ́wọ́ àdúrà àwọn ṣe bẹ́ẹ̀ mi ní kó lọ lé ni. ayakumullah. gbogbo nǹkan lọ bùn níbi tèrí kọ́. bẹ́ẹ̀ni. ta ló mú kọ́ farabalẹ̀ ta ló mú kọ́bọ̀ ń bí ìyá ṣe pé òsì ní jẹ́ bẹ́ẹ̀. ta ló mú kọ́bọ̀ ń bí ìyá ṣe pé òsì ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọ tàwa ló sì. ẹ̀kọ́ máa ń lẹ̀ ẹja tẹ́ ní àfẹni tí ó bá tẹ́ gbèsè. ẹ̀kọ́ máa ń lẹ̀ ẹja tẹ́ ní àfẹni tí ó bá tẹ́ gbèsè. bàbá ti ṣe wá sí báyìí tó mi jáde lára wa a máa tí wọ́n máa fi yí fún wa ń kọ̀rọ̀ tójú gbogbo wọ́nrawọ̀nra yìí lọ àwọn owó tí ì farabalẹ̀. ìpéǹpé bí o ti sẹ́gbẹ́ ẹrun gbọ̀n. gẹ́gẹ́ bí mi ti mọ̀ mo kó ànábì jáde lónìí pẹ̀lú 2000. àwọn bàbá wa látọwọ́ wọn láwọn kó ànábì jáde pẹ̀lú owó 2000 naira. sẹ́yìn ti wá tẹ́lẹ̀ ni bá a ti máa ṣe náà ni. àwọn bàbá wa ti máa ń ṣe lọ́dọọdún náà ni. ẹni bá fẹ́ kó ànábì jáde kó máa jáde bọ̀. ẹni tóun náà bá kápá 2000 tó fẹ́ fi kó ànábì jáde. ẹ jòkó torí ànábì Muhammad. kó jáde. bọ́ọ̀ bá sì ní jù bẹ́ẹ̀ lọ. tó bá ṣe ní jù bẹ́ẹ̀ lọ. ee máa bọ̀ wá. máa bọ̀ wá. ee anadida. bàbá díìnì. bàbá náà ti fi tiwọn kalẹ̀. bàbá náà ti fi tiwọn kalẹ̀. èmi fẹ́ sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. èmi fẹ́ sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. àwọn ìyá wa ẹni náà. ẹ̀yin ìyá wa wọ́n ní. láìlá ìyá díìnì. nàwa o nà ọlọ́wọ́ sáré fún ìbáraẹ̀ká fáwọn ọmọ. láìlá ìlàlá láìlá ìlàlá la ilaha illallah. la
ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha. Gbogbo àwa tá a mọ̀ náà wá ká tẹ́wọ́. Gbogbo wa ká tẹ́wọ́. Ká tẹ́wọ́. Ká tẹ́wọ́. Ọlọ́run wọlé abọ́lọ́run ti sọdún yìí nírọ̀rùn. Ọlọ́run wọlé abọ́lọ́run ti sọdún yìí nírọ̀rùn. Ìyá wa Àbẹ̀ní. Ọlọ́run jẹ́ mi yóò gùn. Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn. Ẹ fi bàbá wa lẹ̀ níṣẹ́jú kan. Ẹ fi bàbá wa lẹ̀ níṣẹ́jú kan. Ọlọ́run ò ní fẹ́ yín náà lẹ̀. Ọlọ́run ò ní fẹ́ yín náà lẹ̀. Ẹ dákun ẹ dìde torí Ọlọ́run. Ẹ dákun ẹ dìde nítorí Ọlọ́run. Gbogbo ọmọ kéékèèké tó bá gbóúnjẹ àgbàlagbà jẹ yóò sì gbà kú àgbàlagbà kú. Yóò gbà ikú àgbàlagbà kú. Oúnjẹ àgbàlagbà ni wọ́n ń gbà jẹ. Oúnjẹ àgbàlagbà ni wọ́n ń gbà jẹ. Bọ́mọ kéékèèké bá mọ pọ̀pá gbà lọ́wọ́ àgbàlagbà òun náà ò ní dàgbà. Òun náà ò ní dàgbà. Káwa torí bí wọ́n ti ń pè wá ká má dọ́jú orí mọ̀ kírù yá yìí mọ́ kúnlẹ̀ fún wa kí wọ́n máa wá kẹ̀tẹ̀ǹfẹ̀ ọkọ̀ kẹ̀tẹ̀ǹfẹ̀ wọnú koto ní. Eré rẹ tó burú. Wọ́n pọ́n wọ ọmọ kéékèèké lé ọ̀wá àmọ̀ páwọn eléyìí wọ́n ju ọ lọ. Àwọn angara tòlótòló ẹ bá rí bí tí máa ń ṣe tọ́kì ẹ bá rí bí tí máa ń ṣe ó ní àgbákò ẹwà ó ní adélérí báyìí tó ṣe sọ̀rọ̀ ó sì ní yà máa wá gbé kàkà kó sọ̀rọ̀ Ọlọ́run gbóhùn lẹ́nu rẹ̀ tòun tẹ́ wàá rẹ̀ yìí kì í rọrọ̀ sọ n ti máa wí nù ǹjẹ́ sọ̀rọ̀ tòlótòló kò rọrọ̀ sọ. Gbogbo ẹ̀yin tẹ́ dúró ti bá mi tinútinú tọkàntọkàn tẹ́ dúró tí wọ́n tinú tọkàntọkàn gbogbo ń ti ń jẹ́rìn ẹkún òjijì ẹ̀ ní bá wọn mọ́. Gbogbo ń ti ń jẹ́rìn ẹkún òjijì ẹ̀ ní bá wọn mọ́. Ọlá nàbì tá n kó jáde lónìí. Ọlá nàbì tá n kó jáde lónìí. Ẹ tẹ́wọ́ yín. Ẹ tẹ́wọ́ yín. Bisimilahi rahman rahim. Àmín. Bisimilahi rahman rahim. Àmín. Alif lam mim. Dhalika al-kitabu. لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب آمين. ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹ wá bá wí wákà yìí bá a bá ti parí nísìn tí bàbá wa parí gbogbo nǹkan tí wọ́n ṣe fún wa òun lẹ́ẹ̀ máa wá wí lọ létà fi pàdé lọ́la ẹ máa wí pé amina amina o amina 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 o amina amina oore tí mo wá wà lèmi ó gbà lọ mi ò ní padà ló fi fo amina a. Ani amina 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 amin oore tí mo wá wá lèmi ó gbà lọ èmi ò ní lọ ló fi fo amina amina. ẹ gbọ́dọ̀ tóbi ẹni sallallahu alayhi wa sallam adúgbòlódò Ọlọ́run bàbá wa ọ̀tẹ́
ẹ bá wa ṣe suratu Quraish làkọ́díjà akùnmọ̀ àti salatul fati ẹ bá wa ṣe ní adé àtàkọ́kọ́ fún wọn ọlọ́run má ṣẹ̀rù bà wọ́n ọlọ́run má ṣẹ̀rù bà wọ́n ibi tí à ń tà ń tọrọ fún wọn náà lọ́lọ́run ọba ń ṣe ọlọ́run tún wá jójú bẹ́ẹ̀ lọ bí èèyàn bá bẹ́ẹ̀ ṣe wá sí níwájú bàbá wọn pa ní Ìlọrin ẹni ọlọ́run bá pè bẹ́ẹ̀ tí bàbá ní ìwọ ni ọ sọ̀rọ̀ ẹni náà ti di ẹni ayé kò ti di ẹni ọlọ́run àárín yín àtọ́lọ́pọ̀ ọlọ́run máa jẹ ọ̀dà ọ̀dà amínà wìtìwìtì ẹni kí àjọ tẹ́wọ́ rẹ̀ bismillahir rahmanir rahim ilahi Quraish ilahi imrikana shita'i wasayf falyabudu rabba hadhal bayt الذي أطعمهم من جوع وآمنهم من خوف لقد جاءهم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم آمين اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق ولا خاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدر وامتداد العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹ̀yin náà kọ̀wé ìrajú a ti ṣe adé àtàkọ́kọ́ adé ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin dísítírìtì àti gbogbo àwọn olóríire tá àti dísítírìtì ní àásán adé náà ọdọọdún ilé àti san ọlọ́run bí àsán pẹ́ ọlọ́run jọ̀wọ́ ní òjèrè ẹ̀gbẹ́ ọlọ́run náà bí lọ́dọ̀ ọlọ́run wọlé pé àwọn kan wọ́n dúró di bàbá wa Sheikh Adam Abdullahi Al-Alori wọ́n á sì parẹ́ ọlọ́run ní pa àwa náà rẹ̀ ẹ jẹ́ ká mi wọ́ lòkè dáadáa èyí ń mú fi ilẹ̀ kékeré ni ọ wà lọ́wọ́ ọwọ́ ọ̀tún mi báyìí ṣùgbọ́n mo fẹ́ pe àwọn chairman tí ó ṣèkínní tó pé bá ní pé ẹ má bá a gbé kíní náà wá sí iwájú pẹ̀mú ní wọ́n á gbé báskẹ́tì yẹn ẹ wá bá wọn náà lọ́nù pé bá ń tẹ̀lé wọn. ìbẹ̀ máa gbé àwọn district 1 dìde ní ìwọ bá ń lọ sọ́nà district 1 kọ́ máa gbà bọ̀ wọ́n ti bọ̀ ìgbà gbàlagbà dìde aláàbùgbà tí mo ṣe nà tí mo fún àwọn ọgbà gbàlagbà dìde ẹ̀ṣẹ́ ìdákùnmùlá ọ̀hẹ́rà lọ́wọ́ bá lọ́rẹ̀ ní wọ́n san district 1 ẹ̀dá pẹ̀lú àwọn tó bá kù Alhaji wa Salako ẹ jẹ́ ká bá wọn ṣe alhamdulillahi lẹ́ẹ̀mẹ̀wàá lápapọ̀ bismillahir rahmanir rahim alhamdulillah 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 rabbil alamin. ọpẹ́ tí mo bá wọn náà yẹ ó ti yé wọn ó ti yé mi ó ti yé ọlọ́run àlékún dáadáa ọlọ́run bá a ṣe fún wọn. Alhaji wa Dábírí àwọn náà ti mú wa Alhaji wa Lamini àwọn náà ti mú wa níbi tí wọ́n nìyẹn o ẹ máa bọ̀ Barrister Adesina ọ̀yà ìkòná ìmáàmù ọ̀tẹ́. Stay tuned for more interesting programs on My Naija TV.